You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì. Mo kí wa pé àkókò ọjọ́ ṣeré, mo kí ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò àti gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ Dr. Zabby Talk Show. Ẹ̀yẹ méjì òkè ìjàṣá, àwọn onífẹ́ lòmí ìṣe mí. Àní fojú sunkún ara wa ní agbára àṣẹ̀dá. Èwo la mú ẹ fún wa lọ́jọ́ títí ní ìpìkà sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ẹ bá wa manage ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rí wa. Ìgbà míì ẹ lè rí pé ó tútù, ẹ lè rí pé ó rí bàràbàrà. Ẹ̀yin tẹ́ ti nífẹ̀ẹ́ wa látàná túbọ̀ nífẹ̀ẹ́ wa títí di èní. Ó ní bó ṣe jẹ́ ìgẹ́ta síbi. But ẹ jẹ́ ká máa ṣe lọ báyìí ṣá. Ẹni tó bá lọ, àwa ò ní bá kú lágbára lọ́wọ́ Ọlọ́run. Now, èwo la ní ká sọ̀rọ̀ lé lórí? Ọmọ Yorùbá, ó mà ṣe o. Ó mà ṣe o bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwa la máa lékè ó ń ṣe ọmọ olókù bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ wípé mo máa ń gba àwọn ibì kan tó bá fọ́ ni mo máa ń gba ibẹ̀ wọlé. Ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ìwọlé náà ká gbọ́ nǹkan tí brọ́dà wa yìí tó sọ. Nǹkan kan tí mo wá fi kún bẹ̀ ni wípé fún àwọn ìyá wa, àwọn bàbá wa míì tó máa ní nǹkan tọ́rọ̀ wa kọ̀ọ̀kan leléyìí, eléyìí ò kò ń ṣe ibi tá à ń lọ nìyẹn or something like that. Ṣàmì mọ bí máa ṣe gbé àgbékalẹ̀. Ṣe rí eléyìí, ó yẹ ká mójútó gan. Ìwọ tó bá fẹ́ràn Yorùbá nation, ìwọ tó bá fẹ́ ká kúrò nínú oko ẹrú, tó ò dẹ̀ kì í ṣe alábòsí, tó ò pè síka èèyàn kan tàbí bóyá o ṣáà support, kò ṣe pé o support, o ṣàbòsí ṣá, o ti torí àbòsí gbèsè ẹni tí ò yẹ kó gbèsè lẹ́yìn. Irú ohun báyìí àní máa sọ, a máa mójú ajé kò ní sọ torí wípé kí ni ṣe rí nǹkan yìí, ó nípa 80% láti kó 80% láti kó nínú ìrìn àjò tá a wà nínú yìí. Tá a bá gbọ́ra wa ní àgbọ́yé, ṣé wàá pẹ́ tó wá ti gba 80%, ṣé kò pass? Ó ti pass, ó ti ṣàṣeyege, ó ti ṣe àṣeyọrí. Ìyá mi, bàbá mi, ẹ bá mi fi etí inú àtojú inú ní kẹ́ bá mi fi gbọ́ torí màá gbé oríṣiríṣi wá fún yín. Ṣé mọ̀ pé mi ò kì í sọ̀rọ̀ kí n má mú ẹ̀rí jáde? Màá mú oríṣiríṣi wá fún yín. Ẹ wá bá mi fi ojú ọlá, etí ayọ̀, ẹ bá mi fi gbọ́. Ẹ wá fílẹ̀ nínú comment section yín. Bóyá ó mú yes, bóyá ó mú no, ẹ bá mi fílẹ̀ nínú comment section. Ẹni tó bá jẹ́ nípa àwọn kòtò ìṣẹ̀dá darapọ̀ mọ́ wa, kí yín káàbọ̀ sórí ètò agbára lọ́wọ́ Ọlọ́run. A máa ju wa ṣe, àní ṣe lásán. Now let's go there. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí nǹkan tí brother wa yìí kí ló kọ́kọ́ sọ náà ká tó wá máa tí ò bá wò tán tó bá yí pé dé ìlú kan gbọ́ ó lè enjoy, ó tẹ̀lé mọ́ bí à ń lọ. Now ẹ ṣe cup of tea or cup of coffee kẹ́ relax kẹ́ máa bá wa kà lọ. Àwọn ọmọ Yorùbá kan á dìde wọ́n ní òkun òkè ń wó rúru ká wá rúru ẹ lè píìsì ìṣẹ̀ṣe yín láì bá àwọn kan jà láì condemn àwọn míì. Alábòsí ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ ní comment section mi, alábòsí ni. Yorùbá bọ̀ wọ́n pa òwe ọgbọ́n, wọ́n ní ìdá ahun òun náà fi ń pa ahun. Strategy tí wọ́n lò láti bà tèmi jẹ́ yẹn òun lèmi gan máa lò láti bà ilé ayé ẹ̀ jẹ́. Basic. Nígbà tí mò ń dàgbà, ẹ̀sìn táwọn òbí mi fún mi ó jẹ́ kí n hate àwọn bàbá kan ládùúgbò tí mi ò súnmọ́ wọn. Ká ní mo ti súnmọ́ àwọn bàbá yẹn ni màá ti ní ìmọ̀ ju bí mo ṣe ní lónìí lọ. Wọ́n deprive me of the ìmọ̀ tó yẹ kí n kọ́. Kódà wọ́n kú mi ò lọ bẹ́rí àwọn torí ẹ̀sìn mi jẹ́ kán mọ̀ pé wọn kì í ṣe ẹni tí mo lè bá ṣe. Will peace give me that back? No. Now ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ mọ̀ pé wọ́n ti bà Áfíríkà jẹ́, ayé Áfíríkà ti bàjẹ́ tó fi jẹ́ pé ẹ̀ka ò bóró mọ́, ẹ̀pa ò bóró mọ́ fún àwọn kankan tó ti bàjẹ́ nílẹ̀ Áfíríkà. Àkọ́kọ́ rèé o. Ṣé irú aṣọ tí mo wọ̀ yìí òun làwọn young boys gbà pé ó yẹ kí n máa wọ̀ lọ́jọ́ Monday, ṣùgbọ́n tí n bá dé táì àbí mo ń lọ bí iṣẹ́ mo gbọ́dọ̀ dé táì lọ́jọ́ Monday.
wọ́n sọ aṣọ abínibí wa aṣọ àpọ́nlé wa wọ́n sọ di native and they are only good for you to wear on Friday, Saturday and Sunday during event. tó o bá ń lọ church lọ́jọ́ Sunday wíwọ native gan àwọn ìjọ kan wà tán máa look down on you pé why is he wearing native, brother Thomas? You will look better when you wear suit and tie. Ibi tán ti kọ́kọ́ bà ayé wa jẹ́ dé nìyẹn débi pé àwa ń wo aṣọ wa as native. Ẹnìkan ní under comment section mi ó sọ ọ̀rọ̀ kan ní last week ó ní mo ṣe content pastor Ìfarawò wọ́n wá wò ó wá ní babaláwo wọ suit nǹkan tó dá wọ ọ̀lẹ́ ìyẹn ni pé suit tí mo wọ̀ yẹn ó strange fún pé as babaláwo mo wọ̀ ó gbà pé àwọn èèyàn tí ayé dáa fún àwọn ló ń wọ suit. So yẹn bẹ́ẹ̀ yẹn now look into this narrative. Agbádá tá à ń wọ̀ yẹn báyẹn kò ń ṣaṣọ tó dá nínú according to that comment tí ẹnìyẹn make náà ẹ jẹ́ ká fi comment ẹnìyẹn lẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ti bà ayé àwọn obìnrin wa jẹ́ débi pé tóun bá gbé irú òyìnbó tó ń pè ní wig sórí wọ́n gbà pé wọn ò ṣe oríire láyé. Irun wọn tó wà lórí wọn yẹn irun natural tọ́lọ́run dá fún wọn as an Africa tí ò sí ẹlòmíì tó lè ní irú irun yẹn ní òde sàwọn Jamaican o kò sí ẹlòmíì tó lè ní irú irun tó bá rí obìnrin tó wù ẹ́ bá tó fẹ́ gbé jáde akọ́sọ fẹ́ pé òun ò lè wá o pẹ̀lú natural irun òyìnbó sórí pé fine look good naturally irun mi rè o Jésù wọn ti ṣe kinní kan tànàbí wọn ti ṣe kinní kan wà ní parọ́ báwọn ṣe parọ́ mọ́ àwa yẹn ọmọ aládé òkè ń parọ́ a máa mú ẹ̀rí àrídájú jáde. Ṣé mọ̀ pé àwọn mùsùlùmí ní mission láti pa àṣà wa rẹ́ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ ká má dọ̀bálẹ̀ fáwọn parent wa mọ́ ká má kúnlẹ̀ fáwọn parent wa mọ́. Mo gbọ́ wáàsí kan lọ́jọ́ òní lẹ́nu bàbá Ògbómọ̀ṣọ́ yìí tó máa ń ṣe irọ́ lásán arabu level pé kò sí báyìí fẹ́ tọ̀ títí tí kíkúnlẹ̀ kíyàn àti dọ̀bálẹ̀ fún èèyàn kì í ṣe àṣà àwọn ọ̀sẹ̀ bọ́ pé kò sí nínú ìlànà ti Allah kò dẹ̀ sí nínú ìlànà tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá. Ó sọ ó tún wá sọ ní wáàsí kan recently lẹ́lẹ́kejì to affirm that first one pé ìyá ọkọ oníbóbìnrin bọ́mọ ìyàwó bá ti lè kúnlẹ̀ fóun pé kínní pé ìkúnlẹ̀ kíyàn ó tako ìlànà ti Allah wọ́n ti ń pa àṣà wa rẹ́ díẹ̀díẹ̀. Ó ti di pé o gbọ́dọ̀ lo hijab o gbọ́dọ̀ ha ẹ. ṣe rí ibi tí brọ́dà wa yìí níbi tó sọ̀rọ̀ dé yìí nǹkan ti ṣẹlẹ̀ gan-an nǹkan ti ṣẹlẹ̀ síran wa gan-an ní àtètè kọbi ara sí ó ṣe ní láàánú. Ọ̀rọ̀ in short ọ̀rọ̀ ẹgbẹ́ yìí gan ó tó tẹ́lòmíì bá sọ wípé bóyá kinní kan tó o bá fẹ́ gbà jẹ́ kí n gbé Yorùbá nation jẹ́ kí n gbé sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan eléyìí gan tó mójútó ọ̀rọ̀ ìran mi náà ni mo dẹ̀ mọ̀ pé ara nǹkan tá à ń sọ ọ̀rọ̀ Yorùbá nation náà ni torí ẹ̀ mo kọ́kọ́ sọ wípé jẹ́ ká ní àgbọ́yé nǹkan tá a fẹ́ sọ ní orí ètò yìí. Ọ̀rọ̀ ìran mi náà ni nǹkan tá à ń sọ yìí nǹkan ti ṣe ọ̀tá wa gan ni nǹkan ti ṣe ọ̀tá wa bọ́ ó bà ní kò tí ì bàjẹ́ torí ó ṣẹlẹ̀ sáwọn kan rí àwọn tó ṣẹlẹ̀ sí àwọn olóń dìde àwọn obìnrin gan lọ́pọ̀ jù nínú àwọn tó ń dìde tó ń gba ẹ̀tọ́ yẹn padà wọ́n dẹ̀ ṣe ń gbà lọ títí bá yín sọ̀rọ̀ ìyẹn fún àwọn òyìnbó torí ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sí lára tó jà ló ń sọ wípé tàbí bóyá kò ní tó ìran ṣe ló máa nípò ni ẹ bá mi parí ẹ̀ lé now ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣe fún ọba aládé òdìdí ọba aládé tó bá wá yá gan wọ́n máa ṣe tó bá kúkú ṣe end obas tó bá dájú ìríkìrí tí ojú ọmọ aládé fẹ́ máa rí yìí ìríkìrí ọlọ́mọ yẹ kójú wá rí ìríkìrí oh my God now ẹ jẹ́ kí n tẹ̀síwájú ṣe eré ni tó ń sọ̀rọ̀ ń sìn
ẹ máa mọ irú nǹkan tó ń fi kọ́ ilé bọ́ Ọlọ́run ló sọ pé òun dé ẹ̀yin tẹ́ mọ èmi tẹ́lẹ̀ náà màá tún gbé míì náà wá Elédùmarè ló sọ pé òun dé bo àwọn wo ló máa lò àwọn wo ló máa lò eléyìí ò ń sọ̀rọ̀ wípé wọ́n bá ẹlẹ́sìn jà ọ̀rọ̀ wípé ká fẹ́ gba ẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ wa òun là ń béèrè fún ẹ̀tọ́ wa òun ni eléyìí ẹ̀tọ́ wa tó ti gbé lọ with style àṣà wa ìṣe wa òun tó ti gbé lọ kí ló ń jẹ́ Yorùbá kí ló ń jẹ́ nation ara ẹ̀ lélẹ̀ ẹ má jẹ́ àtànra wa ìjà ẹ̀sìn kan lélẹ́yìí a fẹ́ gba ẹ̀tọ́ wa padà ni kí mùsùlùmí ṣe ẹ̀sìn ẹ̀ kó ní àlàáfíà kí oníṣẹ̀ṣe ṣe ẹ̀sìn ẹ̀ kóun náà ní àlàáfíà kí kírísítẹ̀nì ṣe tiẹ̀ kó ní àlàáfíà òṣèbọ kò ṣe oògùn kó ṣe tiẹ̀ kó ní àlàáfíà nǹkan tí àwọn ìran wa tó fi sílẹ̀ nìyẹn nǹkan tí àwọn ìran wa tó nílẹ̀ nìyẹn kán tó gbé gbogbo ẹ̀sìn dé wá fún wọn nǹkan tó ṣe gbà wọ́n lọ́wọ́ àtẹsẹ̀ nìyẹn tó wọ́n mọ̀ wípé kò sí nǹkan táwọn Yorùbá ṣe kán tó wá dá sọ́ọ̀dì nǹkan míì mọ́ wa lọ́wọ́ ó mà ṣe o náà ẹ jẹ́ ká tẹ̀síwájú odindi ọba adé odindi ọba aládé tó bá ń ka ọba nílẹ̀ Yorùbá ọba tí máa gbé wáyé tó bá ka ní èjì ẹ̀ka ẹ̀rin níbi tí ìlú yẹn wà níbi tó jọba lé lórí kò ń ṣe pé kò lè less than 1 to 5 ní ara first class ọba ló wà ẹ wá wo ojú ọba tó fi gbolẹ̀ wọ́n fi ojú ọba gbolẹ̀ wọ́n fi orí adé wọ́n fi gbolẹ̀ ta lórí adé ṣùgbọ́n ọmọ aládé ni gbogbo wa là ń pera wa eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ò ń ṣe ìjà ẹ̀sìn ìjà ìtúsílẹ̀ òun ni eléyìí tó lásán láti kọ́kọ́ ṣe àmójútó ẹ̀gbọ́n pàápàá gan ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ má bá mi kà lọ ó pọ́sibù kẹ́yìn kan tìlú ó dẹ̀ pọ́sibù kẹ́ máa tì inú mi máa dùn tẹ́ bá lè bá wa ṣí ètò ẹ má bá mi kà lọ náà. ẹ máa wo náà ẹ máa wo náà ẹ máa wo náà. ẹ kọ́ra jọ àwọn alága ìdúró wọn báwo ni mo ń sún wò báyìí ẹ gbọ́ nǹkan tí kábíyèsí sọ gbogbo àwọn mùsùlùmí tó ń dúró síbẹ̀ gbogbo wọn dúró ni wọn ò tiẹ̀ ṣe ẹ pẹ̀lẹ́ sà ẹ gbọ́ statement tó bá sọ ọba ní báwo ni gbogbo yín ṣe dúró tẹ̀ ń wò báyìí báwo ni gbogbo yín ṣe dúró tẹ̀ ń wò báyìí ìgbà yẹn náà ṣe ṣe kábíyèsí tó wọ́n dìídì wá bá ọba jà ni ẹ wá gbọ́ reason tó fẹ́ fi bá ọba jà ẹ jẹ́ tó bá yẹ gbé sẹ́yìn díẹ̀ ẹ jẹ́ tuntun gbé sẹ́yìn. ẹ kọ́ra jọ àwọn alága báwo ni mo ń sún wò báyìí báwo ni gbogbo yín ṣe dúró báwo lẹ ṣe ń lò àìsàn òṣìṣẹ́ ọkọ aládé wọ́n ti máa sábà ó ṣe bálẹ̀ ni. kábíyèsí ìṣèlúṣọ̀ṣe àtẹ́ńdọ́lá ẹ̀ńtorí tó ṣèlúṣọ̀ṣe òun ló fa ojú kristian ni òṣèré wípé òun ṣe ọba mùsùlùmí kódà gan bó bá jẹ́ olúwo ló ń bọ̀ bíbá ìgàn wọ́n máa ṣe ìyá ṣéwù bọ̀ torí pọ́ba yìí ò kì í ṣe mùsùlùmí ẹni tó dẹ̀ jẹ́ mùsùlùmí nínú Ògbómọ̀ṣọ́ ńbẹ ó ń gbógun ti ọba ṣe wá rí ọmọ aládé ṣe wá rí gbogbo àwọn ọmọ aládé tó ń dúró ṣọ́ọ̀bù ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí ká lè mọ fún àǹfààní ẹ̀yin tẹ́ bá yìí. ọmọ ẹ̀sùn mọ́bí wọ́n lẹ̀ ẹ̀sùn mọ́bí.
Ẹ káàárọ̀. A gbọ́ awuyewuye nínú social media. Àwọn kan tí wọ́n lọ́gbọ́n lórí wọ́n sọ̀sọ̀ púpọ̀. So ìtọ́ tí mo fi wá aṣọ báyìí òun ni pé ìsọkúsọ tó ń sọ wọ́n á fẹ́ sọ òótọ́ ọ̀bẹ fún yín. Ṣé nǹkan tí mo sọ yẹn lórí nǹkan tó bá wọn lẹ́nu lẹ́nu ló lè fẹ́ ẹnu ẹ̀ sọ? Àbí kò yé yín? Àbí kò yé yín? Ló ṣe rí náà. Àkọ́ shrine síbí. Ṣé àwọn tó ń sọ yẹn ṣé wọ́n lọ́gbọ́n lórí kí àwọn máa sọ pé a fẹ́ kọ́ shrine síbí? Báwo ilé ojúbọ báyìí la ti máa kọ́ yẹn síbí? Ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ wọn lọ́pọlọ. So nǹkan tẹ̀mí wá ṣe ní bízẹ́ni òun ni wípé ẹ máa rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ bá mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Mọ́ṣáláṣí tó fa ìjà láàrin ọba àti àáfàá Ògbómọ̀ṣọ́ whatever tó hùn kó jẹ́ ní Ògbómọ̀ṣọ́, òun ló ń sọ káàkiri wípé torí pé kábíyèsí ti yan ìmáàmù míì tó máa kírun fún un, pẹ̀lú bóyá ebú kábíyèsí káàkiri, ìgbà tó jẹ́ wípé ara àpọ́nlé tọmọ Yorùbá ní èyí tó kó bá wa ló pọ̀ jù. Àáfàá ni bàbá ọba, ọ̀hún dẹ̀ mọ́ ẹ́ pọ́n fi ń pọ́n wọn lé ni. Àáfàá ni bàbá ọba, ṣé ìyẹn wà nínú Kùránì ni? Ṣó wà nínú Kùránì pé ibi tó bá gbé Islam lọ, àáfàá tó bá wà ń bẹ̀ o, gbogbo ẹ̀yin ọba ibẹ̀ o, àáfàá yìí ni kẹ́ jẹ́ bàbá ọba. Àpọ́nlé ni, just àpọ́nlé ọ̀rọ̀. Ọba ló bá lórí ohun gbogbo, ọba ní ọba fún gbogbo àti mùsùlùmí àti christian àti gbogbo ẹ̀. Bọ̀ àwọn àáfàá náà lọ ń lo ọ̀rọ̀ yẹn as in tó ń lò láti máa sọ bíi tọ́pìkì kan wípé kán kàn fi máa pọ́nra wọn lé pé ọba ni bàbá ọba, àáfàá ni bàbá ọba. Mọ́ṣáláṣí yẹn wọ́n ní àwọn páànù ṣọ́ọ̀bù tó ní wọ́n fi páànù kọ́ tó ti hold, òun náà fi kọ́ gbogbo ṣọ́ọ̀bù tí gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ mọ́ṣáláṣí yẹn. Kábíyèsí ló wá fẹ́ ṣe ṣọ́ọ̀bù ìgbàlódé síbẹ̀, ló ní kán já páànù yẹn, wọ́n wá to block síbẹ̀, wọ́n dẹ̀ fi kíní lé lórí, òun náà ń gbé káàkiri lórí social media wípé ilé ẹbọ náà fẹ́ fi ṣe. Ṣé kábíyèsí ìjẹlẹbọ ni? Ṣé bójú wa ni a ṣe sọ pé lọ kúnlẹ̀ sọ́dọ̀ bàbá Adébóyè? Ṣé bójú wa láyé sọ pé ó kúnlẹ̀ sọ́dọ̀ bàbá Adébóyè? Ṣó níṣẹ̀ṣe ni máa yìí? Bò torí wípé ní kẹ́lẹ́sìn má ṣe ẹ̀sìn, bọ̀ ẹ̀sìn eléyìí ń sìn, wọ́n tún wá ń parọ́ mọ́rọ̀ Yorùbá nation. Tó bá máa sọ̀rọ̀ kan tàbí sọ̀rọ̀ kan, àwọn tó ọ̀gbọ́n nínú wọn á ní nǹkan táwọn ṣe Yorùbá nation rèé, ibi tó ń kó wọn lọ bí ẹbọ. Who does that? Ta ló fẹ́ kó èèyàn kan lọ bì kan? 2024 yìí ó yàtọ̀ sáyé ìgbà tí wọ́n gbé Islam wá gan pàápàá, ojú ti là. Kódà gan àìmọye nǹkan tó jẹ́ pé tó bá ṣe nínú Ifá, tó bá ṣe lọ́jọ́ tèèyàn máa arrest ẹni tó ṣe bẹ́ẹ̀ nígbà náà lọ. Bẹ́ẹ̀ náà ni Islam. Nǹkan tó ń dánwò nígbà ayé tó ń gbé Islam wá, tó bá dánwò ní sí onítọ̀hún lọ ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ náà ni Christianity. Ojoojúmọ́ ni nǹkan ń change, nígbà ń yí padà. Bọ̀ àwọn ẹrú tó wà ní ilẹ̀ Yorùbá yìí, wọn ò fẹ́ kí nǹkan yí padà. Wọ́n dẹ̀ fi ń ba ìgbésí ayé ọmọ Yorùbá jẹ́. Because bọ́ba ò bá ṣépè gan, orí adé gan ṣépè. Ìtẹ́ ibi tó jókòó sí yẹn gan kò ìwúre gan ò lọ ń bẹ̀. Ẹ wo bọ́n ṣe ń wọlé ọba, ọba ṣẹ̀ṣẹ̀ ló ń sọ fún wọn wípé ṣé ẹ̀yin ò lè kí ìyàn, ẹ̀yin ò rí ìyàn odidi ọba aládé, ẹgbàá ní ẹ̀rà ń kalẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣe rí pé nǹkan ṣe ọ̀tá wa.
torí ẹ̀wọ́ tó bá máa wá sọ pé ọ̀rọ̀ Yorùbá nation là ń sọ eléyìí jẹ́ iṣẹ́ 100% ni kò ń ṣe 80%. Because foundation lele foundation òun lele tá a bá lè foundation we going nowhere a lọ sí ibi kankan a lọ bí kankan tá a bá débẹ̀ tán ìgbà wo la fẹ́ débẹ̀ kí gbogbo ẹ máa bàjẹ́ lọ ẹ jẹ́ ká mójútó gbogbo ẹ̀ papọ̀ ni tó bá sọ wípé ìjọmọ ènìyàn ló jẹ́ lógún torí tá a bá ní ká kúrò nínú oko ẹrú ìjọmọ ènìyàn là ń jà fún 80% wa ibi ò pa wá o ẹ má gbàgbé yìí ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí àáfàá yìí tó sọ níbi tí wọ́n rí orí adé níbi tí wọ́n rí fíndé. mo wo bí ó wà nìyẹn náà ó tiẹ̀ tó yẹn náà ẹ jẹ́ ká sáré lọ sí ibà. lẹ mú ọba ìlú Ṣakí kó bínú ẹ wò kan tó sọ ẹ wò kan tó bá ìlú Ṣakí sọ nísìn ó láwọn ọ̀dọ́ ó ní gbogbo wọn ti lọ tẹfá wọn ò wá sí prógráàmù mùsùlùmí mọ́ ní ìlú Ṣakí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe nǹkan tẹ́ ṣe yìí ò dá ẹ̀dẹ̀ kó gbogbo àwọn yúùtù wa gbogbo àwọn ọ̀dọ́ wa nínú ẹ̀sìn Islam ẹ̀dẹ̀ kó lọ ẹ jẹ́ kí wọ́n ráàyè máa bá wa rìn káàkiri mọ́ ẹ jẹ́ kí wọ́n ráàyè máa tọrọ owó mọ́ ẹ jẹ́ kí wọ́n ráàyè máa ṣe jàgídíjàgan mọ́ kí ló dé nǹkan tẹ́ ṣe yìí ò dá o ẹ wá gbọ́kọ̀ tọba ọba ìlú Ṣakí bínú gan o. ẹ dákun lọ́dún tí ń bọ̀ a fẹ́ rí àwọn new faces níbi program yìí àwọn organizers ẹ fún wa láwọn míì tí ó wà plan táwọn tún mú new ideas wá bàtà débi inú wa òdùn ọlọ́run kan bò wá láṣìírí lójú ọba tí wàá ju báyìí lọ lẹ́yìn torí ó yẹ kí deputy governor wà nílé yìí wọ́n wá pè ní pàjáwìrì ó wà ní Ṣakí láàárọ̀ yìí wọ́n láti pè é pé kó máa bọ̀ níbàdàn ló ṣe padà ṣé tó bá wá bí ọba ti bá wa náà nìyí. ẹ̀yin àgbààgbà ẹ dákun ẹ bá wa tún ètò yẹn ṣe ẹ bá wa fojú àgbà wò ẹ bá wa ní àwọn míì àwọn tó wà ń bẹ wọ́n try their best torí àwọn lèmi mọ̀ láti jọ ọmọ tó lórí oyè yìí ẹ rí pé tọdún yìí ni the worst kò sígbà tá a máa ń ṣe ọdún yìí tẹ́rù ìpọ̀ ń bí àwọn ọmọ lékè gbogbo wà ń bí tí gbogbo wọn pọ̀. dùnú àti àìrónú sùn ó mà tiẹ̀ ti wá bá àwọn àfáà o nítorí bá àìrónú sùn àti iṣẹ́ ọwọ́ wọn. wọ́n jọ mọ́ gbogbo wọn ti jápa nítorí pé wọ́n ti gbọ́n wọn kọ̀ wọn ò mú owó wá sí wa mọ́ o. ẹ rí i pé á jẹ gbogbo òkun ṣùgbọ́n mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin ìyá wa káláwọn ìyá Yorùbá wá bí ni báwo ni nínú àbúrò ṣe. Ọlọ́run á ṣe àwọn ọmọ yín lọ́mọ àgbẹ̀. tó bá jẹ́ wípé àwọn ìyá yìí ò bá wá bí lẹ́yìn báwo làwọn ọba ṣe ṣe àwọn tó ń kó bá yín Elédùmarè ló lóun dé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló sọ wípé òun dé láti wá jà wípé gbogbo nǹkan tá à ń ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ ni gbogbo awareness tó ní kálukú lè ṣe wípé nǹkan tó lẹ́tọ̀ọ́ ni ọba Ṣakí lélẹ́yìí o ó ní ojú tí òun wò fún òde tó wọn lọ wípé àwọn ọmọ ilé kéwúdà àwọn ọmọ ilé kéwúdà ibo náà gbà lọ ẹ máa mọ̀ pé ó ti pẹ́ tí mo ti máa ń sọ wípé bèbí ti ṣẹ́jú ọba kà ó ọba ti kà bòròbòrò ọba kà kí ló mú ọba kà bèbí ti ṣẹ́jú òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba kà kí ló fà tí ọba fi kà ó ní ibo ni àwọn ọmọ wà tó bá jẹ́ pé gómìnà wà ń bílé tó bá wà ń bílé àwọn ọmọ ilé kéwúdà odidi ọba ló ń sọ eléyìí bèbí ti ṣẹ́jú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ń sọ nǹkan kan sẹ́ẹ̀ ọmọ táwa bí ọmọ táwọn yẹn máa bí a lè wà láyé a lè má sí láyé ńgbà ẹ̀ báwa máa dúpẹ́ lórí gbogbo àwọn nǹkan tá à ń ṣe torí ilẹ̀ Yorùbá ti padà sí wọ́n ti ń padà bọ̀ sílé sípò
àwọn èèyàn kan máa ní kí ni Yorùbá ṣe, kí lẹ ṣe kinní kan. Ṣé bí ìlú òyìnbó ṣe wà ní 200 years ago lélẹ̀? Ṣé bí ìlú òyìnbó ṣe wà ní 500 years ago lélẹ̀? Nǹkan tí àwọn bàbá wa ṣe pọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń kọ́ wa máa fọwọ́ òsì máa júwe ilé bàbá wa. Nísìnyí a ti wá jí, a ti rí wípé nǹkan ègún òun là ń ṣe, òun là ń fà sí orí ọ̀tá wa. Àwọn bàbá wa ṣe gudugudu méje yàyà mẹ́fà. Tó bá jẹ́ pé wọn ò dà wá papọ̀ ni, a lè má ì tíì mọ 100% ńsìn, bọ̀ kò ń ṣe pé ká má ì tíì lọ sí 70. Àwọn tó mọ nǹkan kan tó máa ní ẹ̀sìn kan ló wá la àwọn kan lójú. Why tó ń fi wá sílẹ̀? Àwọn tó mọ nǹkan kan tó máa nígbà tó yìnbó dé làwa ṣẹ̀ṣẹ̀ ń bo ara. Àwọn ilé ayé kan ìwà ní Australia àti ìyẹn tán kì í wọ aṣọ o, wọ́n dẹ̀ wà láyé, wọ́n dẹ̀ ń ṣe ayé wọn. Àwa tá wá ń wọṣọ ńkọ́ o, tán kó aṣọ wá fún, tán kó bàtà wá fún. Come here, come closer. Àwa tán kó bàtà wá fún, tán kó aṣọ wá fún, tán mú ṣéènì wá fún tàbí nǹkan tẹ́yin believe nìyẹn. Okay, kí ni àbọ̀ ẹ̀ ń sìn? Àbọ̀ ẹ̀ lélẹ̀, jẹ́ kí n gbé àbọ̀ ẹ̀ wá. Àbọ̀ ẹ̀ lélẹ́yìí o. K'Ọlọ́run jẹ́ kó wà níbí báyìí. Ṣé mo ní níbí báyìí ṣá? Oh my God. Ṣé mo gbé wá síbí báyìí? Àbọ̀ ẹ̀ lélẹ̀. This is the height of it. This is the height of it. This is the height of it. This country. See what people they pick for ground. See what people they pick for ground. See what people they pick for ground. Hungry. Allah, hungry. Baba mako baba. Allah ya bamu. Give them this one. So that God give them this one. See what people they pack. See what people they pack to eat. That's the tell you say hunger they this. Oh, God don't give us food this morning. Under the year, God don't give them food. See, just imagine. See, now motor where fall, where get accident with this. All the things where carry now they don't look so. All the things where carry now they don't look. See what you do with the fact. They pick things for granted to eat like an animal. Oh God. Old people they pack, the young people they pack. See Hungry. Miracle, where they go? See where they pack. Ṣé rí inú àbọ̀ ní kán tó gbé ẹ̀sìn dé, àwọn bàbá wa, àwọn ancestors wa, wọ́n fẹ́ ìyàwó 5, wọ́n fẹ́ ìyàwó 10, wọ́n dẹ̀ ní ìlọsíwájú. Wọ́n ní obìnrin ara nǹkan tẹ́sìn mú wa, wọ́n fobìnrin wọ́n fi ń ṣe ẹrú. Eléyìí tán wá wà nísìn, obìnrin gan ọ̀rẹ́ ní fọ́ọ̀mù gan débi pé wọ́n fẹ́ fi ṣe ẹrú. Torí láyé ìgbà yẹn tí obìnrin ọkọ àti ìyàwó wọ́n jọ lọ ṣe iṣẹ́ oko ni, wọ́n máa ta nǹkan oko, wọ́n máa fi máa tọ́ àwọn ọmọ yìí ni. Àṣírí ọkọ bò, àṣírí bàbá bò, wọ́n nílé lórí. Kò sí olè, kò sí wípé mo táṣọ síta wọ́n ti kó lọ. Ìwọ tó bá ṣerú ẹ̀, ó mọ irú ìjìyà tó máa jẹ. Gbogbo ẹ̀ máa ná ti gbà lọ́wọ́ wa. Wọ́n á ní kí wọ́n sọ nǹkan 5 tó wá ṣe fún wa. A máa wí kábákábá bí ẹni tó mí sápá lórí, tí ò mọ̀ bóyá ó máa jára ayé tàbí ó máa gbàbẹ̀ lọ. Wọ́n máa ní kó ń bọ̀tà kí wọ́n sọ nǹkan kan. Àwa náà ti wà ń bẹ̀rẹ̀, bèbí ti ṣẹ́jú. Ẹ̀yin tẹ́ ẹ kú ń bẹ̀, Ọlọ́run gbogbo nǹkan tó ní kálukú nígbàgbọ́ lé lórí, á gbé o. Bọ̀ àwa kan wà àti ṣe báyìí. Helicopter, aeroplane tó gbéra ni, tó wá ń ṣẹ́wọ́ fún pé kó dúró, ó ti ṣe báyìí, ó ti lọ. Wọ́n ló ṣàbí ògbé ṣe nílò ṣe bá ní. Àwọn tí kábíyèsí ń wá, kábíyèsí tó ń ká boroboro pé ibo làwọn ọmọ lọ o, ẹ gbà wá, tó bá yẹ pé gómìnà wá bí, báwo la bá ṣe ṣe, ibo la bá fojú sí, ojú wo la bá fi wò wọ́n.
ibi táwọn ọmọ ságbà ẹ jẹ́ kí n lọ gbé bẹ̀ wá ibi táwọn ọmọ yín ságbà ibi tẹ́ máa ti máa wá wọn ẹ ṣáà ilé tí mo kọ́kọ́ gbé jáde ńsìn ẹ jẹ́ n tún gbé wá kẹ́ rí ojú ẹ̀. agbádá gan wọn máa tún yọ wọn sì wọ agbádá báyìí àwọn àfa yẹn wọn sì wọ agbádá lọ wá sí tó bá pẹ́ wọn máa yọ agbádá kúrò nínú àṣà. ẹ jẹ́ àwa gbé ìmí wa àwọn ibi tẹ́ máa wá àwọn ọmọ fún ní sùúrù ní bá àwọn ibi tẹ́ máa wá àwọn ọmọ sí rere. Ifá kò dákun dábọ̀ kò fi èdè nú ọ̀gbìn àsìlà kò fi èdè kùn Ifá kò fi èdè gbẹ̀dúgbẹ̀dú ara Ifá ní inú bíbí ò dá nǹkan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní yóò jogbó yóò jatọ́ yóò jọlá afá gbẹdẹgbẹdẹ bí ẹni ńlá yín díá fún Ọ̀rúnmìlà bàbá ó ṣọkọ sùúrù ohun ẹbọ làwo ni ó máa mú ṣe ó sì gbẹ́bọ níbẹ̀ ó rúbọ ẹbọ rẹ̀ fín ẹbọ rẹ̀ dà ǹjẹ́ àtẹ́gúngún àtòrìṣà Ọ̀rúnmìlà nìkan ló ṣọkọ sùúrù àbọrúbọ yìí ó ẹjẹ́ á máa ní sùúrù ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbogbo ọ̀nà bá ń ṣe láyé wa àbọ̀yìnbó ṣiṣẹ́ gbogbo àtọ́ àsúrè ìbòrò fún ìṣàkóso. mi ò mọ orí èmi náà bàjẹ́ lórí ayélujára ni àṣàwà gangan la kẹ́yìndé gbẹ̀gbọ́n àṣorúkọ wa náà gbé fún ẹlòmíì Elédùmarè ló ń fọwọ́ tọ́ everybody nínú ilé ni ẹlòmíì gan ọkọ àtìyàwó náà jọ jẹ́ nínú ilé ṣe kò mọ ìpọkọ òun gan ó ti kúrò ẹ̀mí ẹ̀ ti kúrò nínú ṣọ́ọ̀ṣì táwọn jọ ń lọ mosque tó ń jọ ń lọ bọ̀ báwo ni mo fẹ́ gbé kalẹ̀ fún ìyàwó mi ni ẹlòmíì gan báwo ni mo fẹ́ gbé kalẹ̀ fún ọkọ mi ni ẹlòmíì tó jẹ́ pé ó tiẹ̀ ti dàgbà ó ti tójú bọ́ kọ́ máa wí pé wẹ́ jẹ́ kí n decide because wà á lè ṣe nǹkan tó bá múnú ẹ̀ dùn báwo làwọn èèyàn kọ́ yẹn máa ní Yorùbá nation ní kinní kan no ara nǹkan tó múnú èmi dùn ní eléyìí torí a fẹ́ ìtúsílẹ̀ eléyìí ò kàn wá in short kò ń ṣe pé kò kàn wá ó kàn wá máa ra ògiri ni ó kàn wá ṣe kí ni ó kàn wá máa ra ògiri kó tó di pé a máa sún síwájú ẹ jẹ́ ń lọ sípò lówó ẹ gbọ́dọ̀ má wí eléyìí tí mo fẹ́ gbé wá kẹ́ lè mọ̀ wípé wọ́n ní pílánì burúkú fún wa àwọn ọba yẹn àwọn pípò yẹn kan tó wà nù wa kò dá bó ṣe lè wù kó mọ ẹ máa bá mi ká lọ. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Haaaa International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Haaaa fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Haaaa International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Haaaa International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà fún iléeṣẹ́. náà akíwá kábọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n gbé nọ́mbà àwọn bàbá wa sí in case tẹ́ bá fẹ́ pè wọ́n eléyìí kúrò lórí pé mo rà lórí bus stop ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ nílé ó lè pè wọ́n lẹ́ẹ̀mẹ́wàá ó lè pè wọ́n lẹ́ anytime láti pè wọ́n pé nǹkan tí mo rà báyìí nínú ìwà ló tún kù sí tẹ́ máa jọ mójútó lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé nọ́mbà wọn nìyẹn bóyá international number wọn or local number wọn kò sí ètò ẹ̀pẹ́ ńbẹ̀ tí wọn ò gbé lágbára lọ́wọ́ Ọlọ́run a máa rí wọn bá náà ẹ jẹ́ ká wá lọ síbi tó jẹ́ wípé oh my God àṣírí àwọn pípù yẹn ó ń tú lọ́tún lósì ni torí pé kí ni wọ́n ti yẹ fìyà jẹ orí adé wọ́n ti fi orí adé wọ́n ti fi ẹnu wọn gbolẹ̀ àwọn orí adé tó jẹ́ pé wọ́n wà lórí òtítọ́ wọ́n ti dọ̀tí àpèrè Olúwo ti ṣe é tó jù bẹ́ẹ̀
ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé yẹn wá kí n tó wá èwo ni kí wọ́n gbé wá ẹ jẹ́ n gbélé wá no yẹn ni kí n fi parí ẹ̀ yẹn dùn gan ni ó nice very 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 nice. That they can Islamize this country. They think about Taliban government that are sponsoring this kind of narratives. They just want to show that they can Islamize this country. They think about Taliban, they think about the Mujahideens, and they want to replicate it in this country. And they don't care what happened. They simply don't care as long as at the end of the day, there's Sharia and then. Ṣé mo wí pé táwa kan ò bá díje omi máa gbẹ̀yìn wọnú gbìn? À ń sọ bí eré, kò jọ bí eré, kò ń ṣe àwàdà. National TV wọ́n ti ń sọ eléyìí, orí National TV wọ́n ti ń sọ eléyìí, wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ibi tí Ọlọ́run ti ń fi ọwọ́ tọ́ àwọn èèyàn lọ́kàn tó ń jí wọn dìde pé ẹ jí, ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, ara ipa fẹ́ gbalẹ̀ wà léléyìí. Ìtúsílẹ̀ àwa wà, oníkálukú á lè wà lórí ọwọ́ ẹ̀ torí wọ́n ti kọ́ wa ní ẹ̀kọ́ tó le gan ni. Oníkálukú máa ní freedom ni. Mùsùlùmí á fi oníṣẹ̀ṣe lẹ̀, oníṣẹ̀ṣe náà á fi mùsùlùmí sílẹ̀ láyé ẹ̀. Christian náà á fi oníṣẹ̀ṣe sílẹ̀, oníṣẹ̀ṣe náà á fi àwa bára wa gbé nígbé ọlá, nígbé ọlà. Ẹ máa bá mi kálọ. There is whatever thing they have in their head they want to achieve. So these people that are sending messages are sponsored by Nigerians. You remember this Boko Haram issue started since 2012. Yeah. And I was in the military intelligence that time. We arrested those people. It is my organization that actually conducts interrogation and interview. And they mention names. I mean, I can't come on air and start mentioning names of people that are presently in government now that I know. Presently in government. That the boys that we arrested mentioned. Some of them are governors now. Some of them are in the Senate. Some of them are in Aso Rock. The intention is to Islamize Nigeria and practice Sharia. And it doesn't matter if some people die. It doesn't matter if you're embarrassed. It doesn't. Ṣẹ́yìn náà fetí ara yín gbọ́ kírú àwọn eléyìí tó máa sọ mélòó lẹ́yìn rí mélòó lẹ́yìn rí kí àwọn eléyìí tó máa mention pé nínú asọ̀rọ̀ nínú this nínú that nǹkan tá à ń gbọ́ yìí ní òsì 2024 nínú November òun ni ẹ lọ sórí Channel TV tí ò bá jẹ́ ó máa jẹ́ pé ending of August no October October ó máa jẹ́ ending of October ní news ló jẹ́. Àwọn pípù yẹn nǹkan tó lù wọ́n ń ṣe kò ṣe lásán ẹ mọ̀ pé kò kí ẹ̀ ní kò ṣe lásán nǹkan kan wá láti ibì kan gbogbo àwọn fídíòs tá a rí nígbà tó lọ sí Saudi yẹn ṣé kèrè mi lè máa pè ní ṣé náírà ló fẹ́ fi sanwó fún yín ló fẹ́ fi compensate ṣé náírà ló fẹ́ fi ẹ wá wo orú àwọn ọba Ṣakí náà ṣe rò ó pójú lásán ni bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báwọn ṣe wá ń gbé nísìnyí Olúwo tiẹ̀ wá help ọmọ Yorùbá náà ó kọjá bẹ́ẹ̀ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Olú Ìwò ni Olúwo ṣe gidigidi méje yàrá mẹ́fà ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Olú Ìwò ni tí ò bá jó Olú Ìwò ojú ọmọ Yorùbá gan ọba málà tí ò bá jó Olú Ìwò tó ń bú àwọn àpèrè ibi tó jókòó sí tí ò bá jó Olú Ìwò tó ń bú àwọn oníṣẹ̀ṣe tó ń jókòó jẹ́jẹ́ ara wọn tí ò bá jẹ́ Olú Ìwò tó sọ wípé báwo ni ti àwọn ancestor ọmọ Yorùbá ṣe jẹ́ ojú àwọn youth ọba málà ojú àwọn ọmọ school ọba málà ojú àwọn ọ̀dọ́ ọba málà Olú Ìwò ni Olú Ìwò ló ṣe gudugudu méje yàrá mẹ́fà ó ṣe 90% nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí torí bó ṣe ń ṣe lórí social media lórí àwọn èèyàn ń pé bó ṣe ń pariwo yẹn lọ́pọlọ àwọn èèyàn ń jí padà bó ṣe ń lọgun yẹn làwọn èèyàn ń rí wípé ṣáwọn ò ti ṣìnà báyìí ṣé nǹkan táwọn ń ṣe kò san ìyá àwọn kò san ìyáláyà àwọn kò san bàbá àwọn ojú kan náà làwọn wà òun náà dẹ̀ làwọn ṣì ń ṣe ṣé kò kúkú wá padà kò wá ṣe kò wá dá báyìí káwọn kúkú wá padà sí nǹkan tẹ́ ní kò dá yìí káwọn tiẹ̀ tra ayé ẹ̀ wò ẹ ń gbọ́ mi
ṣé ẹ̀ ń kó jẹ́ bí ṣàwámà, ṣé ẹ̀ understood ẹ̀, ṣé ẹ̀ understand ẹ̀, ṣé kó jẹ́ bí lásèpọ̀. Olúwa mà ṣe o, Olúwa àti àwọn àáfàá kọ̀ọ̀kan, àwọn màná mà jẹ́ ká mọ irú èèyàn tá jẹ́, àwọn màná ṣí wa lọ́pọlọ, àṣé èébú dọlá ni wá, èébú dọlá, èébú diyì, èébú di ẹ̀yẹ, tàbí ẹ̀rí ni. Can't you see the Àbọ̀rúbọ̀yè. Ifá kò dákun dábọ̀ kò fi èdè nú. Ọ̀gbìn can't you àsìlà kò see? fi èdè kùn. Ifá Ifá kò méjì fi ni, èdè gbẹ̀dúgbẹ̀dú ara. Ifá ní Ifá inú bíbí ò méjì dá ni, nǹkan fọ́ni. Sùúrù ní bàbá ìwà. àwọn Àgbà kìíní tó wọn ní ṣe sùúrù ohun gbogbo ló àwọn ní. Yorùbá Yóò lọ́wọ́, jogó, yóò eléyìí jatọ́, ló ràn yóò wá jọlá lọ́wọ́, afá eléyìí gbẹdẹgbẹdẹ bí ẹni pẹ̀lú ńlá àwọn yìí. tó sún Ìyá àwọn fún eléyìí tó Ọ̀rúnmìlà. fún wọn ní Bàbá ó ṣọkọ scholarship, sùúrù. Ohun ẹ̀bọ làwo ni ó àwọn máa mú ṣe. scholarship Kó eléyìí sì gbẹ́bọ tó níbẹ̀ fẹ̀ ó síta rúbọ. lélẹ́yìí, Ẹbọ rẹ̀ scholarship fín, ẹbọ lélẹ́yìí, rẹ̀ dà. Olúwo Ǹjẹ́ fún wa ní Egúngún scholarship lọ́fẹ̀ẹ́, àtòrìṣà ẹ Ọ̀rúnmìlà wá nìkan ló bí ṣọkọ ó sùúrù. padà fún wa ní scholarship lélẹ́yìí, Àbọ̀rúbọ̀yè o, ẹ jẹ́ á máa ní scholarship lélẹ́yìí. sùúrù ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbogbo Yeah, nǹkan tá a bá ń ṣe láyé wa yeah. o. Lẹ́lẹ́kejì, Àbọ̀yìnbó ṣiṣẹ́ wọ́n gbogbo àtọ́ ní nǹkan kan, àsúrè mo ní wọn lọ́wọ́, wọ́n yapa, wọ́n pọ̀ gan ni. Àwọn ọmọ tó ń fowó tọ́, àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lè béèrè question tí mo máa ń sọ fún yín wípé ayé do as I say, máa fọmọ yín méjèèjì ni màá fi ṣépè fún ẹni, àyàfi tí ò bá jẹ́ mi mo bí ẹ, gbogbo yẹn ọ̀ràn anybody mọ́. Ó wá kàn gbé ọmú ẹ, ó fi ṣépè, ó kàn fi ṣẹ fún forí afẹ́fẹ́ ni. Àwọn ọmọ tó ti gé létí lọ leléyìí, àwọn ọmọ mọ́mì, kí ni reason tẹ́ fi rán mi lọ sí school? Àwọn làwọn eléyìí. Mọ́mì, kí ni reason tẹ́ fẹ́ jẹ́ kí n ronú? Tí ò fẹ́ jẹ́ kémi náà mú àwọn nǹkan ti tèmi sílẹ̀? Òun làwọn ọmọ eléyìí. Ó kọjá bẹ́ẹ̀. Ẹ jẹ́ á wá gbọ́ nǹkan tí àáfàá nínú àwọn àáfàá tó fún wa ní scholarship, nǹkan tó ń sọ, ẹ jẹ́ ká gbé jáde. Èébú dọlá, èébú dọlá. Sòkòtí sòkòtí, oní ọ̀dà náà sì mọ́sálásí kẹ́yìn láyé rẹ̀ o. Sòkòtí sòkòtí. Wọ́n náà wọ́n náà ìbò yóò tì ní ọmọ ìyá mi. Àwọn ọ̀lẹ́lẹ́gún. Ọ̀lẹ́lẹ́wọ́, ọ̀lẹ́lẹ́sà. Ọ̀lẹ́lẹ́gbà mọ́lọ́wọ́, ọ̀lẹ́wọ́gbọ́ yín. Ṣé ẹ dáhà bọ́lúwò dẹ́gbẹ́jẹ tó lúwò kó láyé? Wàyí náà ọ̀nà líbù yóò tì í. Láàrẹ́ àbú tì í. Làwùká nínú yàlámù. Dábàá di ẹ̀lẹ́ ní. Ìjọ́ náà gàjà tọ́ lọ tẹ ẹgbẹ́ bọ́ nítorí Sáráfì. Ẹ̀tọ́ kún gbogbo nǹkan yẹ́ lórí Sáráfì lẹ̀ wá kiri. Síbẹ̀ Sáráfì tó ń bẹ láyé ẹ̀yìn lẹ̀ sí láyé máa ń nèsì. Ṣé ìwà? Owó ọ̀lẹ́niyé. Ọ̀lẹ́niyé. Ẹ̀yẹ́ gógó olúwo. Ọ̀lẹ́niyé. Pẹ̀lú pàmò ńkọ́. Ọ̀lẹ́niyé. So can you imagine? Ẹ má jẹ́ ká sọ wípé iṣẹ́ ò ká wọn lára, iṣẹ́ tí wá ká wọn lára ń sè. Torí mo yẹn ń ṣe gbogbo orú nǹkan báyìí, scholarship ló fi ń fling, wọ́n pín káàkiri ilẹ̀ Yorùbá ni. Orí àwọn boys and girls, orí wọn wá ń ṣí, ọpọlọ wọn ń dìde, orí wọn ń ṣí wípé oh my God, come again, what's really going on? Kí ló rí lè ń ṣẹlẹ̀ gangan náà? Okay, àwọn ọmọ mi, àwọn ọmọ researcher, àwọn ọmọ tó ń sùn tó jẹ́ pé orí net náà wà, tó ń gbá research kí Bible tó délé ayé ń sìn, tó ń gbá research ìgbà wo ni Ifá délé ayé, tó ń gbá research àwọn irọ́ oríkú orí irọ́ oríṣiríṣi tó ti pamọ́ ìran mi, tó ń gbá research ìgbà wo ni Kùránì gan dé, tó ń gbá research ta ló kọ́kọ́ tẹ̀lé ilẹ̀ Árábù dó, tó ń gbá research ta ló kọ́kọ́ tẹ ilẹ̀ Israel gan, tó ń gbá research ẹ̀. Oh my God, ẹ ṣe gan ni fún scholarship tẹ́ńdà síta fún àwọn ọmọ alálùbáríkà, àwọn ọmọ olóríire, àwọn ọjọ́ ọ̀la wa. Yes, bèbí ti ṣẹ́jú, ọpọlọ everybody ti bẹ̀rẹ̀ sí ní tanná. Yes, ẹ ṣe gan ni, ẹ continue bẹ́ẹ̀ ṣe ń bá lọ yẹn, àtolú ìwo náà ó wá ń dùn gan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló dàbí wípé àwa kọ́kọ́ rí ẹ kó máa pè ní èbúdọ̀ láǹsì. Ẹ tí ì rí nǹkan kan. A ní ìdí láti focus sórí eléyìí wípé ara iṣẹ́ gúdúgúdú méje yàyà mẹ́fà ni wípé olú ìwò àfìgbà tó ya aṣọ lára àwọn èsì tó ń ṣe, tó já wọn sí òwò, tó rì wọn sí òwò báyìí.
àti àwọn àfáà tó kù ó rìn wọ́n sí òwò ni olówó rí wọn ó rìn wọ́n sí òwò ìhòòhò ayérayé òun ló rìn wọ́n sí torí báwọn ṣe ń bú àwọn ẹ̀sìn yẹn sìn àwọn kan náà ti rẹ́dì sí náà gbé ẹnu sálágbàfọ̀ wọn ò gbé ẹnu yẹn fún alágbàfọ̀ nǹkan tó bá mú ẹ̀yin tẹ́yin bá ń bú àwọn òjíṣẹ́ tiwa àwọn ẹ̀jẹ̀ wa tara wọn jáde tó jẹ́ pé tí wọ́n bá ṣe DNA wa wọ́n máa rí traces ń bẹ̀ wípé òkè àwọn bàbá yín bíbá ìlórísùn yìí ẹ̀yin mú wọn ẹ fẹ́ máa ẹ ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ ó wá kú kẹ́ máa flush wọn pátápátá ń sìn àwọn bá ń sọ pé láyé ẹ̀ lè rí àwọn ilé flush irọ́ ni sẹ́ẹ̀ ẹ̀yin ń jà fún àwọn ìran kan tí wọn ò mọ̀ yín rí tẹ bá lọ síbẹ̀ ẹ lè sun oorun tí físà yín bá dín ní ọjọ́ kan tẹ bá máa jáde ẹ máa sanwó ẹ̀yìn ìkan lára àfáà náà ni mo rí tó ń sọ wípé wọ́n pe Pasuma ní ànábì wọ́n pe kinní kan lánàbì wọn ò gbọ́dọ̀ pé ní ànábì ẹ̀yin lè jà fara Saudi bọ̀ ẹ̀yin ṣépè fún àwọn èèyàn yín kí láàbọ̀ ilẹ̀ yẹn ò kò sàn yín tó bá kó 100 jọ nínú yín èyí tó gbè nínú yín bóyá ló wọ 20 ìyẹn lẹ máa fi mọ̀ wípé kò sàn ìran tiwa ìran wọn ìran ibi tó ti wá ló ń sàn tẹ́pà tiẹ̀ wá ṣe bọ̀ ẹ má bà tẹlòmíì jẹ́ bọ̀ nísìnyí kò tí àsìkò wàásù kọ́ nílé àsìkò ìwájú ti kọjá àsìkò ìwàásù ó ti kọjá àsìkò ká máa gbé yín sórí ayé àwọn scholarship tẹ́ bá ti múlẹ̀ ká máa gbé wọn sórí ayé ká dẹ̀ máa gbé àwọn ọmọ gidi náà ká máa gbé wọn wá mo kí wa ìpè àkókòjọ ọjọ́ ṣeré ìyá mi ni bàbá mi ẹ̀gbọ́n àti àbúrò èmi ọmọ yín náà ni ayé ọpẹ́ yọ èmi ò bá tìjà wa o ọ̀rẹ́ ló yẹ ká máa ṣe ọ̀rẹ́ ló yẹ ká máa ṣe èmi ò bá tìjà wa o ọ̀rẹ́ là máa ṣe one love ó kí gbogbo wa ní ológun lẹ́yìn èyí tó wá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́yìn fún ọmọ darapọ̀ mọ́ lórí ìkànnì aláyọ̀ yìí ẹ bá wa share ètò yìí ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love mo wà lórí TikTok yìí tí mò ń jẹ Queen Ọbàtálá 1 ìwọ tó bá wà lórí TikTok lọ gbogbo àwọn fine girls yìí àwọn fine girls ibẹ̀ ni mò ń jù sí lórí Queen Ọbàtálá 1 yẹn tó bá wà lórí TikTok lọ kẹ́ follow mi nínú àfollow yìí mo tó bá fi máa rí gbogbo àwọn fine girls yìí tó ti padà sílé ẹ lọ kàn sí mi lórí TikTok tó ń jẹ́ Queen Ọbàtálá 1 orúkọ ìran mi ni mo jẹ́ yẹn Ọbàtálá lára àwọn òjíṣẹ́ wa náà ni lára àwọn ànábì tiwa nìyẹn nílẹ̀ Yorùbá nílẹ̀ Odùduwà tiwa ayé ìgbà kan lójú màmá tiwa wípé tán irọ́ bọ nísìnyí bóyìnbó béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n wípé ẹ̀mí ọmọ Ọbàtálá ni á máa béèrè lọ́wọ́ mi pé who is Ọbàtálá wàá máa tọ́ fún ìyẹn ló máa fi mọ̀ pé ojú bí o ti wá one love bye for now ẹ ṣe gan ni èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ lágbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun ayé ọpẹ́ máa fi máa yọ àbẹ tó fẹ́ gan ní ẹ̀yìn ẹ tó fẹ́ wo ọmọ dáadáa ọkọ rẹpẹtẹ olúwo akíyẹ olúwo àmọ akíyẹ o olúwo akíyẹ jọ́sí máa jìn àwọn ọmọ sàn wọ́n pọ̀ yáyà wọ́n pọ̀ rẹpẹtẹ bí omi òkun ló ṣe pọ̀ ń sìn wọ́n pọ̀ bí iyanrìn just check it out tàbí kí n tún gbé nǹkan tó àwọn tí ń lọ sí school ẹ̀gbọ́n sí i àbọ̀rúbọ̀ yìí ifá kò dákun dábọ̀ kò fi èdè nù ọ̀pìn àsìlà kò fi èdè kù ifá kò fi èdè gbẹ̀dú. nǹkan tó sọ nínú ifá yẹn báwo la ṣe máa ní sùúrù irú àwọn sùúrù yìí ló wà nínú ìwé títí wa tọ́lọ̀ níwèé fà hàn níwèé kinní kan wọ́n sọ wípé oríṣiríṣi irú nǹkan báyìí àṣàwọn lecture tí bá wà láwọn gúrùpù kan tó máa ń kí àwọn kinní yìí tó bá ń sọ orí mi ó dáa kó ná gbára kó ná gbòòrò wọn wá máa wò wípé kí ló kọ́kọ́ dé nínú gbogbo àwọn kinní yìí tiwa náà ló kọ́kọ́ wà ìṣẹ̀ṣe làgbà ó dá kinní yìí kan ní Ọlọ́run ti sọ lórí gúrùpù kan mo ní ọ̀dà kan ní àṣé gbogbo ẹ̀ la ní bó ṣe máa hùwà bó ṣe máa ṣe kinní kan bó ṣe lè ṣáájú bóyá lè ṣe pẹ̀lú obìnrin bó ṣe lè ṣe kinní kan jẹ́ ká mọ̀ ní ká sá fún ni
Ibi ti ṣẹ́jú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa gbogbo ọjọ́ ṣe rí bóyá mú mi lára ni. Ẹ bá wa share ètò yìí, ẹ bá wa fi comment section yìí sílẹ̀, ẹ bá mi like, please ẹ bá mi tẹ like. Torí tẹ bá tẹ like, tẹ bá share, tẹ bá fi comment sílẹ̀, ó má jẹ́ yes lásán bọ̀ lẹ́kọ̀ọ́ síbẹ̀, ó máa help video. God bless you. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.